pé kádàrá ni o wọ́n ti fi wá sílẹ̀ lọ. Ìfẹ́ mà ṣàgbà ẹ̀sìn o. Kí la fẹ́ fìfẹ́ rẹ̀? Kí la fẹ́ fìfẹ́ rẹ̀? Yes, I really Wunmi. Hello, babe. Hello. Hello, beautiful angel. Amado by name. What's your name? Maybe you should slow down. No, I'm fine. You can see I'm jogging. It's not funny. It's not funny. What's the name? Anyway, my name is Iyadi. Oh, you look so beautiful. Please, you. can I have your number? Hmm? Yes. Ayọ̀ mọ́ mi ká tàn lọ ibi kò máa sọ̀nà kò yẹ ká ya bẹ̀rẹ̀ mọ́ bábí o. Sit down. Jókòó now. Ini. Yes. I'm sorry to say this. I don't feel comfortable with you here. Yes, I don't feel comfortable. Because the wedding might take place in a few days' time. Wawambi. It sounds somehow. Eri. The way you're talking, you really love me. Because I appreciate what I'm saying. I'm here because I don't want to lose you. Because I want you. I'm trying to understand feelings to me, no. Joe now. Only you want me. Of course. It's not that we will appreciate it. But Wunmi, our parents, whom I were worried now. They will be looking for you. I want to answer. Ọlọ́run kékeré ni wọ́n sí ẹ. Yes, they are your gods. Eri, my Ọlọ́run kékeré indeed. Ṣé nǹkan táwọn parents mi ṣe tó ṣe fún mi ṣó dáa? Ìwọ tó ń fún mi ò make sense. Wọ́n fẹ́ kí n lọ end up life mi sọ́dọ̀ ẹni tí mi ò nífẹ̀ẹ́. Ẹni tí kò wù mí láti marry. Ìwọ ni mo fẹ́. Ìwọ gbogbo ní ẹyọ mi, ìwọ ni ìdùnnú mi náà. You can't know to understand. Maybe no money feelings, baby. Hey, èmi náà ní life mi láti live. We go down so it go easy. Marriage la sọ kò ṣe pé boyfriend and girlfriend ibi tí ma títí ọjọ́ ayérayé mi ni. Kò ṣe kò I can't marry the guy. Mi ò lè marry, mi ò lè fẹ́. Mi ò ní feelings kankan fún rárá. It's you I want. Please. Ṣorí kàn ṣe pé mi náà nífẹ̀ẹ́. But mi ò fẹ́ kó lápá sọ́lọ́run ẹ̀ kékeré. Gbàgbé ń pa yẹn. Èmi àti ẹ̀ ní problem. The only thing ta lè ṣe náà ni pé tọ́rọ̀ bá ṣe rí bó ṣe rí, èmi àti ẹ̀ lè sá lọ. Jẹ́ ká sá lọ ká lọ bẹ̀rẹ̀ ní life nínú bùnmi. Tí o bá fẹ́ wá nínú ìwọ̀n yóò ṣe kó tó bí dínú yẹn náà. Babe, ó yẹ kó o ti ẹ̀mú nǹkan tí mi náà ń sọ náà. It's just that understand. Ṣé tí mi àti ẹ̀ bá sá lọ? Gbogbo nǹkan tá à ń fa ikú ní síbẹ̀. Ibi tá à ń jẹ́ ká ẹ̀ kò sẹ́nìbòdì tó máa rí wa. I'm very sure that máa fi máa lò bí 2 to 3, 5 years. Wọ́n máa padà pè wá padà, wọ́n máa set, wọ́n máa be our set date our last ni. Yes. Ká sá lọ. Of course. Ṣá lè sá lọ fún wọn ṣá. Tá bá sá lọ, ṣá lè sá lọ for life. Ṣorí, jẹ́ kí n sọ fact fún ẹ. You better go back to your parents. Kẹ́ lọ sort gbogbo àwọn kan yìí. Báwọn sọ̀rọ̀ kẹjọ sọ. Ṣorí kémi support ká ẹ lóbìn yẹn kò lè work. That's all. Eri, you're working out on me. Ṣé bàbá yóò appreciate me more? Ìní Olúwa. Ma?
Ó rí gbogbo ọ̀rọ̀ tí ìwọ àti ẹ̀rí ayọ̀ ń sọ pátápátá. Gbogbo ẹ̀ ni mo gbọ́. Ìní. Mummy, mo fẹ́ fi nǹkan kan yí ẹ. Ó rí ìfẹ́ tó ń wò yìí. Ìfẹ́ mà kọjá láàrin lọ́kọláya. Ìfẹ́ pẹ̀ka ó lọ títí dọ́dọ̀ àwọn òbí tó bí ni. Láti lè kí ọ̀rọ̀ mi lẹ́yìn. Ìní. Ìtàn kékeré kan wà tí màá sọ fún ẹ lẹ́yìn. Ìtàn. Bẹ́ẹ̀. Ìfẹ́ o, kó má la fi wé o, ìfẹ́ o. Àyànmọ́ mi ni o, kó má la fi wé o, ìfẹ́ o. Bẹ́ẹ̀ni wá kàn wá sílẹ̀ o, àwa ò ní kàn ra wá sílẹ̀ o. Àyànmọ́ ló kàn wá papọ̀ o. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Olólùfẹ́ mi tèmi ni. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Òpó lẹ́kì o. Mo mọ̀ pé kádàrá ló so wá pọ̀. Ká ní wọ́n bá mọ̀ pé kádàrá ni o, wọ́n ti fi wá sílẹ̀ o. Ìfẹ́ mà ṣàgbà ẹ̀sìn o. Kí la fẹ́ fìfẹ́ rẹ̀? Kí la fẹ́ fìfẹ́ rẹ̀? Yes, I am. Hello, babe. Hello. Hello, beautiful angel. Amado by name. What's your name? Maybe you should slow down. No, I'm fine. You can see I'm jogging. It's not funny. It's not funny. What's the name? Anyway, my name is Iyadi. Oh, you look so beautiful. Thank Please, can I have your number? Yes. Àyànmọ́ mi ni o, kó má la fi wé o, ìfẹ́ o. Bàbá kúkú ń sọ náà, ò ní jẹ́ aṣọ, ò dẹ̀ ní gbọ́. Kí Adé, bí wọ́n bá ní ó máa ń gbóná láì ṣọ́ka. Ike Adé, ó ṣàdẹ̀ ti ń bẹ́ẹ̀ láti jọ. Yá ń bẹ́ẹ̀ ni pé kò jọ táríjì bọ̀bọ̀ yìí ó ti tó. Yé máa bínú bí kíní ó ti tó. Joshua lè sọ problem ẹ fún mi lórí ọ̀rọ̀ yìí. Kí ló kàn ẹ́? Kí ni reason tó ṣe ń bẹ̀ mí? Ṣé nǹkan tí bàbá yẹn ṣe fún mi, ṣé wọ́n lè gbà ni? Kí ló ṣe fún ẹ? Kí ni nǹkan tó ṣe fún ẹ? Ó yá jọ tó bá tiẹ̀ wá ṣe. Tẹ̀bẹ́ mi ń bẹ̀ ní ó ti tó. Ó yẹ kó ti tó kó ti rọ̀ lára ẹ. Ó ti lágídí jù. Mo dẹ̀ ní kó má bẹ̀ mí mọ́. Ìgbà tó ti bẹ̀ mí tí mi ti gbọ́ ìwádìí ọ̀rọ̀ àfi mí sílẹ̀ jẹ́jẹ́ mi ìfẹ́ mi dẹ̀ gbà nìyẹn. Torí téèyàn bá rí bó ṣe fa búrò ẹ̀ wọ́n á ti mọ̀ pé ó ní agídí Ó ṣe. ẹ má fi kọ̀ra fa búrò ni. Cause mi ìmọ̀ kan tó mú ẹ tó ká gidi borí bíi fáàní ìbò. Torí mi mọ̀ kan tó kàn ẹ́. Hello. Hello. Yeah, báwo ni? Adéoyè tí ó pàdé yìí tí mo ti jọ́ọ̀kì láàrin. Oh. Yeah, I'm fine, and you? Yeah, àti Délé. Okay, go spoil them. I'm also later now. Okay. I will call you in the evening time, don't worry. All right. Kí ló kọ bọ̀bọ̀ yẹn? Kí ló kọ yẹn? Bọ̀bọ̀ tá a pàdé nígbà tá à ń bọ̀ yẹn. Òun ló pè mí. For real? Nígbà wo sí gbà wo? Kí ló ṣẹlẹ̀? Òun ló pè ẹ́ sìn. Like there's something I don't get.
Oh, fall in love now. Wọ́n ti bù mọ́ ẹ dáadáa pé kò sọ́kùnrin tó bá wá báyìí tó bá approach ẹ báyìí bójú ẹ̀ ṣe máa lọ sókè ilé pé mi ò ní interest o, mi ò kí ń love o. Kí ni reason tó ṣe love ilé? Kò ṣe olùkọ́tàn. Ó ibo ṣe concentrate lórí ayé mi bí author life mi. Tó ń sọ biography tó kanra mọ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mi kì í fall in love. Jọ tó yọ lọ nínú conversation tí mo ṣe ń sìn. Ṣé o gbọ́ pé mo fall in love? Ṣé mo sọ I love you? O ti fọ́ kòkòkò dìgbà tó bá sọ I love you because mi ò kí ń ṣe baby. Ẹ nà nínú ojú ẹ̀ gangan ojú ẹ̀ o ti speak mo ti rí pé o ti ń wà in love. Wọ́n mi létí kí lo can school again love detector because kò yé mi mo ń fall in love so mo ẹni tó ń fall in love wọ́n aláyé fi mí lẹ̀ jàre. Ó ní ọtí ẹ̀kọ́ èmi tó bá ti love ẹ̀ kémi náà love ẹ̀ ni àjọ máa love ẹ̀ papọ̀ ni. Kí ló dé tó ṣe fẹ́ love ẹ̀ o lè love ẹ̀ o dẹ̀ lè ní feelings fún because ẹjọ́ eléyìí tí mò ń bẹ̀ ń pé kò dáríjì ṣáájọ́ ń love ẹ̀ ni. Kò sí nǹkan tó pọn pẹ̀lú yẹn kò tiẹ̀ sọ̀rọ̀ lórí yẹn bọ́ eléyìí tó wà ńlẹ̀ yìí gangan tó bá ti ní feelings fún tó ti ní feelings fún tó ti fall in love èmi náà ti fall in love kájọ kúkú fall in love papọ̀. Ilẹ̀ twinning mi dìde aláyé lọ́jà ní lọ́ọ̀tì kọ́tà máa jẹ. Kó má lọ fi wé o ìfẹ́ o. Iye adé báwo ni? Níṣẹ́ ló máa kó oúnjẹ oríṣiríṣi sórí tírélà ó máa present ẹ̀ sí mi àbí màmá gbọ́ arúmọ̀ àwọn oríṣiríṣi ń bèèrè. Yẹ́ lóòótọ́ mo sọ fún ẹ pé mo jẹ sí. Ọkùn ṣe time tí mo expect ẹ̀ nílé náà. Really? Yes. So what's the difference? Ní pé orí mi ń sìn àti orí mi later kò tí ì late jù wọnú kitchen lọ bá mi sí oúnjẹ. Thank you. Ìlú ti yí, orí ti change. It is better for you to go into the kitchen and prepare food for us to eat. Really? Have you forgotten I'm your guest? You better don't joke. Go in there and get me something. Obi, what's your main job? I'm married. Now you want to sound like my father. Shobi, till then, Tabade bridging, I'm a crossing. But for now, we should be by me. So, we need to treat me that. I prefer to ma wá sílé. It's okay, don't worry. It's okay, it's okay. Ṣé kò nira fún ẹ láti mọ Bíṣà? No, not really. On a rough kind of what? Mi ní wo ẹ̀ṣẹ̀, jẹ́ kí n get a drink. Okay, fún ẹ. Kí ni kí n fún ẹ? Should I? Do you care for water or? No, water. Juice is fine. I love you. I'm coming. Ṣé o rí pé ìfẹ́ ń bẹ láàrin èmi àti bàbá mi tó pọ̀ kan? Bẹ́ẹ̀ ni mà, mo rí gbogbo ẹ̀. Bàbá mi wá ṣe nǹkan kan. Gbogbo ìní tó ní, gbogbo ogún tó ní, gbogbo ọrọ̀ tó ní, gbogbo ilé iṣẹ́ títí dé orí ilé ìjọsìn. Bàbá mi fẹ́ kó jẹ́ wípé èmi ni màmá ṣe adarí ẹ̀. Mo gbà láti ṣe fẹ́ inú bàbá mi. Àmọ́ ìpinnu mi yí padà o. Nígbà tí mo pàdé ìfẹ́, tí ìfẹ́ ràgàbò mi. Ọjọ́ lọ́jọ́ tí mo pàdé Adéoyè tí í ṣe bàbá ẹ̀rí ayọ̀. Kò bá apá ẹ̀yẹ mi ò gbà tí ọ lọ́ka wọ̀ ní. Ilé ò bá dùn. Ilé ò bá dùn. Daddy. How are you? Fine, sir. So, okay. Yeah. I'm happy you are here, Ota. Mbase ni kó lọ pè wá ni. Ṣé rí gbogbo nǹkan ló ní àsìkò tiwọn. Àkókò kan wà tó jẹ́ àkókò ẹkún. Kọ́ ló má jẹ́ ká wá rí ogun ẹkún. Àkókò kan wà tó jẹ́ àkókò ti ẹ̀rín, àkókò ìdùnnú. Ó ní kọ́ ló ń jẹ́ kó máa jẹ́ tiwa. Àmín, àmín Jésù. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ wọn ní ọ̀kan ni mo bí tí pa wọ́n. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ Ọlọ́run. Ó fún mi ní ẹyọ kan. Ó dẹ̀ bá mi wò ó. Kò pa mí. Èmi ò pa. Ó tún wá fún mi ní gbogbo opportunity láti ràn dé ibi tó wù mí nínú education ẹ̀. Ọlọ́run mo dúpẹ́ o.
Ọlọ́run mo dúpẹ́ o. Èyí tí mo wá fẹ́ sọ fún yín sì ni pé enough is enough. Àwọn èèyàn ń jẹ owó mi burúkú ní kọ́mpínì káàkiri. Àbí méjì ló ti wà ní police station sí lórí àkówójẹ. Ìgbà tèmi náà dẹ̀ ní ẹni tó lè ṣe bẹ́tà wọn tí kì í dẹ̀ ṣe pé o ní nǹkan kan tó ń ṣe lọ́wọ́ báyìí o ti parí gbogbo ẹ̀kọ́ ẹ̀ kí ìwọ náà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lókù. So o máa take over àwọn companies nsìn. Ọlọ́run Olódùmarè kò dẹ̀ ní jẹ́ kó bu ẹ lọ́wọ́. So nǹkan tí mo fẹ́ bá ẹ sọ láàárọ̀ yìí torí mò ń jáde sí ni. Daddy, mo ti gbọ́ kò tẹ̀sán. But Daddy, ẹ mọ̀ pé time is everything. Ó ní àwọn nǹkan tí mò ń ṣe. Àwọn nǹkan wà níwájú mi tó jẹ́ pé mi ti sort out. Tí mo bá sort it out, then I can take over the company. Ẹ mọ̀ pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan la máa ń yọ ẹsẹ̀ lẹ́kọ̀ọ́. Tí mo bá ti yanjú gbogbo nǹkan tí mo fẹ́ ṣe tán. Time díẹ̀ náà ni mo ní. Just time there. Tí mo bá ti sort it out, then mo lè take over company that she fẹ́. So ó ní nǹkan kan tí ìwà àtọ̀rẹ́ ń hide from me. No, Daddy, I hide anything from you. It's just that ó ní nǹkan táwa méjèèjì ń ṣe. So láàrin obìnrin sóbìnrin ló wà tá bá ti ṣe kinní ẹ̀ tán a máa sọ fún un. Ṣé o ò tí máa jẹ́ kó máa jẹ́? Wọ́n ní kó wá jẹ sàárà ọlọ́jọ́ wọnú. Ṣé wọ́n ní omi epo wá ní àbáta? Kí ni mo béèrè lọ́wọ́ ẹ kí n tó sọ nǹkan tí mo sọ yìí? Anyway, èmi ti sọ tèmi. Ṣé ti yẹ tó bá wù ẹ́ máa wò wọ́n ràn kí wọ́n máa ṣe bó bá ṣe wù wọ́n. Mo níbi tí mo fẹ́ lọ tẹ́lẹ̀. Àríkẹ́ take care. Ẹ mú kọ́ wá fún wa o. Ẹ wá pẹ̀sà. Jọ kí ló fàbọ̀ sí nǹkan tó ń ṣe ń sìn? Ṣé o mọ̀ nǹkan ọmọ àti máa gẹ̀ẹ́sì pé kankan ń ṣẹlẹ̀? Kọ́ máa mú àbí. Ìwọ ló mọ̀. Èmi ò fẹ́ star yẹn o. Mo mà nífẹ̀ẹ́ Adéoyè o. Ìfẹ́ Adéoyè ó bò mí lójú débi wípé mo ríra mi bẹ́ẹ̀ ni tó ti tó láti fi àfẹ́sọ́nà hàn. Àmọ́ ní gẹ́lẹ́ tí mo mọ̀ wípé Mùsùlùmí ni Adéoyè, kódà Abdulrazak lórúkọ ẹ̀, mo rí i pé kí lọ́nà àbáyọ. Assalamu alaikum warahmatullahi. Iya deh. Kí ló ṣẹlẹ̀? Jọ, kí ni nǹkan tí mo rí tó ń ṣe? Tí n bá fẹ́ understand nǹkan tó ń ṣẹlẹ̀ clearly. Adéoyè. Àbí Muslim yẹn? Yes. Muslim ni mí. Ọlọ́run, èmi ni mo ti fà á. Mi bá béèrè irú ẹ̀sìn tó ń ṣe. Ó dẹ̀ sọ fún mi. Adéoyè, mi fi kọ́kọ́ pamọ́ fún ẹ nínú relationship yìí. Ìyáde, lóòótọ́ ló fi kankan pamọ́ fún mi. Èmi fẹ́ sọ fún ẹ pé Muslim ni mí. Kódà Abdulrazak lórúkọ mi. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí láti sọ fún ẹ. Kó
kó má lọ affect relationship wa. Abdulrasaq. Muslim. Báwo ni? Kí ló ṣe? Because látàná ni mo ti notice pé o change bákan nínú ilé. Even hardly ló fi sùn. Ṣé lè believe nǹkan tó ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ṣé ni mo lọ sílé Adéoyè tí mo bá tó ń kírun. Adéoyè ń kírun àbọ̀ ka Bible. I'm telling you, Adéoyè ń kírun. He's a Muslim. He practices Islam. Like, are you for real? I'm not joking. Ó fọ́ ní bákan ni. Adéoyè ṣe máa jẹ́ Muslim. Kò lè jẹ́ Muslim now. No. So, Muslim ni Adéoyè láti yọ ọjọ́ yìí. Kò dẹ̀ sọ fún ẹ, ò dẹ̀ rí any traces. At all. Ó yà mí lẹ́nu ìgbà tẹ́mi náà débẹ̀. I was shocked. Ó ṣì ń fọ́ ní ìsinmi because kò possible kó hide fún ẹ láti gbà ẹ náà. Tó wá jẹ́ pé ó ṣe mọ̀ sí wípé Muslim l'Adéoyè. Ìgbà tó yẹ pé tó bá ń sọ náà ẹ̀ ní gbọ́. Mo ti sọ fún ẹ ti pé mo sọ pé first time tá ti meet bọ̀bọ̀ yẹn bad feelings ni mo ní fún. Yes! Mo ti mọ̀ pé ọ̀bọ èèyàn burúkú ni mo mọ̀ pé mo máa fara pamọ́ fún ẹni. Báyìí bó ṣe sọ̀rọ̀. Ìwọ àti Day One ló ti láìkẹ́. Now. Mo sọ fún ẹ now mo sọ pé mo ní bọ̀bọ̀ ẹ̀ mo ní bí mo ṣe ń rí ojú ẹ̀ yẹn mo ní. Já. Bẹ́ẹ̀ni sọ̀hún. Ó tó jẹ́ pé ọjọ́ yẹn náà àjókòó bíbá tó sọ pé tèmi bá ní feelings fún ìwọ náà ní feelings fún tí bá love ẹ̀ ìwọ náà love ẹ̀ ó dì sí o change ọ̀rọ̀. Ọjọ́ yẹn náà mi ní mo máa ṣeré ni. Mo ti rí bí mo ṣe ń wò yá I don't think this guy is hiding. I don't think he was hiding anything. Again. He's just scared. So ó ṣe ń fò lára ẹ̀. Yes. Ó ṣe ń fò lára ẹ̀. Now because ẹni tí wọ́n love yẹn mímọ̀ pé kò love ẹ̀ tí ọkùnrin bá love obìnrin gangan tó nífẹ̀ẹ́ obìnrin gbogbo inú àti ìta ló máa jẹ́ kó mọ̀ pé irú èèyàn tí mo jẹ́ lélẹ́yìí o Muslim ni mí o ìkan báyìí ni mo ṣe bọ́ ẹni tó hide fún ẹ kò love ẹ̀ wọ́n ló kàn love ẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe tí nǹkan kò tí ì dà yín pọ̀ because ká ní pé níṣẹ̀lẹ̀ ti ní nǹkan kan papọ̀ sìn ó máa lè jẹ léèrè lọ ọmọ bá dúpẹ́ ṣá. Ojọ́lá múdì tí mo wà lẹ́nu ní pé nǹkan tó ń ṣe mí ò ṣe ìfihàn tó mọ̀ pé mo lé sí ọ̀rọ̀ ẹ lọ́wọ́ mo mọ size ẹ̀ tí máa dẹ̀ fún ẹ lẹ́kọ̀ọ́ rẹ̀ kò tó ṣì ló ń ṣe tó bá mọ̀ tó bá mọ̀ pé o ò lè sọ̀rọ̀ gidi bóyá kó gbẹ́nu sọ̀rọ̀ kó fi mí lẹ̀. Ṣé mi ni mò ń ṣòṣì àbí wọ́n ló ń ṣòṣì? Ìwọ ló ń ṣòṣì náà because ẹni tí wọ́n love yìí kò tiẹ̀ wọ́ ọ̀tẹ̀. Can you allow me please think? Think. Mi ò tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ ṣe má ti ṣe má ṣe gbé kalẹ̀ fún dáàdì ni mo rò báwo mo ṣe fẹ́ explain báwo mo ṣe fẹ́ mú wá because I love this guy. You do what? I love him. I love Adéoyè. Did you just say you love him? Tó bá nífẹ̀ẹ́ gbá ẹ lọ gbé kalẹ̀ fún dáàdì because èmi ọmọ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ bá ìgbé kalẹ̀ oṣù àpọ̀n tó bá ti dé bá kàn sọ pé àdájú o boyfriend mi o Muslim ni ló bá tán. Ṣùgbọ́n pé ọ̀rẹ́ kàn pa mí lẹ́rìn because ẹni tó bá ti sáré bẹ̀rẹ̀ relationship wa ẹ máa ṣe bí pé ẹ mọ̀ tán ẹ máa ṣe bí pé ẹ ní làákàyè àṣé ẹgbẹ́ ẹ mọ̀ kankan ẹ mọ̀ kan tó ń jẹ́ love àwítọ́ ní pé kí ni mo rí lára you don't know that love is unconditional love is amazing when you're in love you can explain the feelings so ìròlè ìyá mi lẹ́nu fún ẹ̀yìn ẹ̀ love wo di love lẹ́kọ̀ọ́ ń ṣe òṣìlẹ̀ ń ṣe kiri. Ọmọ yìí máa gbọ́ wọ́n máa ti fi bread kọ́ ẹ lómi ó máa gbọ́ ó mọ̀ bọ́ yìí máa ti lórí ẹ̀ ò mọ̀ kan tó ń ṣe mọ̀. Jọ torí Ọlọ́run Ike Adéṣọlẹ̀ gbẹnu sọ̀run kí la sọ débẹ̀ tó ń sọ pé mo gọ̀. Okay jẹ́ kí lè jẹ́ first and the last time tó máa ever for me. Ó ṣe. Ìfẹ́ o kó máa fiwé o ìfẹ́ o. Bí ìgbà èwe ṣe rí nìyẹn ṣe dẹ̀ rí ìgbà èwe yìí kò ṣèyàn jà. Téèyàn bá ti ẹ̀kọ́ tó lóun ò ṣeré tó bá dàgbà wọ́n padà ṣèwé ni àwọn àgbà dẹ̀bọ̀ wọ́n ní àgbà wa búra béèrè ò ṣe orí. Ìyàwó ìṣẹ́. Show respect him. No. You are coming. Yes. Àwọn tí ò jẹ́ kó rọrùn oṣù ti dé o. Kàní.
I'm fine. Oh, why tí mo ṣe ń pè ẹ́ tó gbé call mi? Mo pè ẹ́ títí o tún pa fóònù. Ìfẹ́ ò jẹ́ kí n gbádùn ni. Why? Mi ò lè ṣe pé mi gbé kọ́lẹ̀. Ẹ̀rù ló ń bà mí. Ṣùrí dí òye. Wọ́n dà ń pé ẹ̀sìn tèmi àti ẹgbẹ́ dání òun ló máa pín wa níyà o. Ẹ̀sìn tá gbé dání. Bí báwo? You're a Muslim. I'm a Christian. Yes. Should every daddy me pastor you? And he has this mentality that these are two different worlds. Tí wọn ò lè pàdé. So imagine báwo ni mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ pé Muslim o òun ni mo lọ mú wá pé mo fẹ́ fẹ́. I don't know your plan too, but I'm thinking bóyá ká sọ fún wọn. Èmi náà ti ń rò. So nǹkan tó kọ máa ṣẹlẹ̀ ni pé bóyá kí n wá meet daddy ẹ̀. So lẹ́yìn ìgbà yẹn ká lọ lé wa náà. Well, kò sí problem. Gbàdúrà k'Ọlọ́run tọ́ wọn. Amen. But are you good with that? I'm scared, but babe, you don't have to scared. Mo believe pé tí daddy bá rí mi. Ọmọ àbọ̀. Bíjì bá ń jà, àjọ òun lọ ni ọ̀. Bàrà bá ń sán o, àjọ máa ń wà. Ẹ pẹ̀lẹ́, ẹ kújọ́ mẹ́ta. Yes, sir. Ṣé gbogbo nǹkan lọ déédé? Yes, well, thank you, sir. Ẹ pẹ̀lẹ́. Mo rò pé ẹ ti máa gbọ́ díẹ̀ nípa tiwa. Torí àwa ti ń gbọ́ orúkọ yín dáadáa nínú ilé yìí o. Orúkọ yín kò sínú room tí orúkọ yín ò sí nínú ilé yìí. Bẹ́ẹ̀ sà, ìyá Adé máa ń sọ̀rọ̀ yín dáadáa. In fact, mo ti wà eager láti meet yín gan because all the time ló máa ń jẹ ọ̀rọ̀ yín lẹ́nu bí kò jẹ́ṣu. Ò ṣe kò lè má rí bẹ́ẹ̀. Ojú kan ẹ̀pà, ojú kan ẹ̀rìn. So she's all and all to me. So kò lè má rí bẹ́ẹ̀. Ẹ kújọ́ mẹ́ta. Yes, sir. Ẹ má bínú, iṣẹ́ wo ló ń ṣe báyìí? Daddy, amòfin ni mí, sir. Lọ́yà? Bẹ́ẹ̀ ni, sir. Wàhálà dé. Anyway, mo mọ̀ pé tí n bá ṣẹ̀ sófin, n tó fi òfin mú mi, dọ́tà mi kò ní wú ẹran. Ọlọ́mọdé àlùfín o. Àmín. Báwo ni sọ wá pa? Bẹ́ẹ̀ ni, sir. Àwọn parents ẹ̀ ń kọ́? Alhamdulillah. The two of them are fine. Èdè ìlú wo ló sọ ń sìn àbí ọmọ Mùsùlùmí ni ẹ ni? Bẹ́ẹ̀ ni, sir. I'm a Muslim, sir. Muslim ni ẹ? Bẹ́ẹ̀ ni, sir. Muslim ni ẹ? Bẹ́ẹ̀ ni, sir. Ìyá Adé mi dẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ni, mo mọ̀ sí pé daddy ẹ jọ̀ọ́, allow me marry Adeoye, please. Mo mọ̀ pé òfin ṣèkà ni. Ṣe ló dé ó kàn wù ẹ́ lẹ́mìí ara rẹ̀ kó aggravate ìfúnpá mi kó ga. Ìwọ náà dẹ̀ wà lórí íńtánẹ́ẹ̀tì. Fúnra ara rẹ̀ lẹ́mìí ara rẹ̀ pẹ̀lú ojú ara rẹ̀ ó ti máa yé èèyàn tí ọ̀rọ̀ BP ti pa nínú ọdún yìí. Mo dẹ̀ believe pé o ní fẹ́ waste mi torí mi nìkan ni nǹkan tó ní nílé ayé àti lọ́run. So why tí o ní lè gbọ́rọ̀ sí mi lẹ́nu? Èmi odidi olórí ìjọ. Èmi tí mo jẹ́ mìíràn tí gbogbo ọmọ àjọ ń wò tó mọ̀ pé tí n bá dúró lórí ọ̀tà báyìí ọmọ iye àwọn èèyàn tí mò ń dojúkọ gbàdúrà fún bá sọ̀rọ̀ dákun torí Ọlọ́run ibo ló fẹ́ kí n kọjú sí láti sọ fún àwọn ọmọ àjọ mi pé ọmọ mi o kò rí èèyàn fẹ́ ní headquarter, kò rí èèyàn fẹ́ ní orí ìjọ mi, kò rí èèyàn fẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ ìjọ tá àtijọ́ ló máa ń ṣe ìkórè. Ẹnu kò ní kí n fi sọ torí Ọlọ́run. Daddy, ìjọ kọ́ ni mo fẹ́ fẹ́ o, ọkọ ni mo fẹ́ fẹ́. Daddy, ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ nífẹ̀ẹ́. Ọ̀kàrẹ̀, ọ̀tọ̀ ní ẹ̀sìn,
ọ̀tọ̀ ní ìfẹ́ èmi náà understand ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ lẹ́sìn kí lẹ́sìn tiẹ̀. Ọlọ́run ló ń sìn. Fine, Ọlọ́run ló ń sìn àwọn tí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì Ọlọ́run ni gbogbo wọn kódà àwọn ẹlẹ́sìn àbáláyé Ọlọ́run yìí kan náà ni wọ́n ń sìn ṣùgbọ́n kálukú ló ń márì nínú ibi tó nígbàgbọ́ sí ó sì mọ situation tí mo wà kí ni mo fẹ́ sọ fún jọ mo dojú tì mí. Ò dáàdi mi lè torí ìjọ yín kí n lose ọkọ mi o. Come again. O lè torí ìjọ mi lùsì àfẹ́sọ́nà ẹ̀ ṣùgbọ́n o lè torí àfẹ́sọ́nà ẹ̀ lùsì mi. Is that what you are trying to tell me? Anyway, èmi ò lè fọwọ́ sí yẹn o. Kò sí nínú tí mo tiẹ̀ lè fọwọ́ sí rárá. Daddy, please. We need your blessings. Kò fọwọ́ sí blessing la need, please. Yóò dà fún ẹ. Sórí ọ̀rọ̀ blessing tó sọ yẹn gangan ń lò lè rí láti ẹnu mi tó bá ti jẹ́ pé bọ̀bọ̀ yẹn ló fẹ́ fẹ́. Ìyàwó mi nìyẹn dáadé. Ṣé ìyàwó rẹ ni? Bẹ́ẹ̀ni. Ọmọ mi. Ilẹ̀ o, àkú gbádùn, ó ṣoríire. Ẹkùn. Ọmọ tó yá bá bí ẹ̀yà ní ọjọ́. Símbì. Ìyàwó ọmọ rẹ rí. Ó yá yìí. Orí pọ́nmọ́jú lọ́jà. Ọmọ dáadáa ni. Ebi kí ẹ sàṣàkùsà. Tí n bá fẹ́ bí gbogbo nǹkan tí Ọlọ́run máa gbà mọ́ èèyàn láyé ni mo fi máa fẹ́ bí kí n tó lè fẹ́. Ìwọ náà wòye. Àwọn méjì yòókù tó ti yọ nísìn. Ṣùgbọ́n àsàlátù fún sí Ọlọ́run. Sallallahu alaihi wasallam. Kó tó di pé a tọ́ bọnú ọ̀rọ̀. Ẹ jẹ́ kí gbogbo owó lọ sí lọ. Ẹ já lọ kí o. Bá ń lọ mú ìborùn wá tí ẹ̀. Ara tí mò ń sọ fún ọ rẹ̀. Ìwọ náà wò bí orí ẹ ṣe rí. Ìlọ̀ ń gbẹ́rì. So kó náà ni àbọ̀ kó náà gò. Mo ń sọ fún ọmọ ní ọmọ Islam tó bá jẹ́ ojúlówó Islam ó gbọ́dọ̀ gẹrun rẹ̀ táàrí orí rẹ̀ ni. Ìwọ náà wo irun lọ́ta kókó mọ́ ọ lórí. Àti ẹ̀gbọ́n tí irun gbà tó dá sí. Pé súnà Muhammad sallallahu alaihi wasallam. Ọwọ́ àwọn orí. Ọjà tó bá ṣe pé tìrun rẹ ni. Tó bá ti wọlé wọn fún fìlà kan. Tó dé wọn fún ìyàwó rẹ náà ń borùn. Tó ti yọ ní ìṣọ́yà ẹja lọ kí. Dádì, Ìyáde kò lè bá wa kírun. Torí kí ni? Christian ni. A'udhu billahi minash shaitani rajim. Bismillah. Àwọn kiri yóò lọ mú wá. Àwọn alákatakí tí ẹ̀sìn. Ọmọ àlè lọ fẹ́ yà ni. Ta ló fẹ́ fi ti ẹjọ́? Dádì, ṣe bí Christian àti Mùsùlùmí Ọlọ́run kan náà là ń sìn. Bàbá ìyá rẹ̀ lọ́lọ́ bá ṣe léyìn. Bàbá tó bí ìyá ẹ̀ ìní ọlọ́sọ léyìn òfin. Kì í sí èmi Mustapha. Ìlú ọmọ sọ léyìn òfin. Ìwọ tó ọkọ̀ jọ̀yà kọ̀ jọ bàbá àdíjà rí ọmọ. Islam ó fààyè lẹ̀ pé kéèyàn fẹ́ yìgì rẹ̀ kò pé. Mẹ́rin ni yìgì. Mẹ́ta lọ́lọ́run tí yọ̀ǹda fún mi ọkẹyọkan. Èrè. Fatima rè. Àlímọ́tò Sàdíà. Ìnìyá rẹ̀ sọ wípé kọ́ lọ bó mú bòrò wà nù ilé o. Àbí? Sọ mọ́ ọkọ̀ ìyá rẹ̀. Síbí àtúnú. Tí ẹ sì gbó kọ lórí, wọ́n sì mú un sí, wọ́n sì ń sí ẹ̀sìn. Wọ́n ọ̀sẹ̀ sí láti gbé ọtí dénú ilé ọ̀dọ̀ mi. Wọ́n wá lọ mú ẹlẹ́sìn ògùn àárọ̀ oníyàwó ti ẹni. But Daddy, ó ń ṣe dandan ni kí kóyàwó jọba ẹ ṣe kó jọ rí náà. Daddy, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa sá.
ó ń bẹ̀yìn bẹ́yìn. Ọmọ mi ní ìwà bínú sí ọ tọ́lá àwọn ènìyàn nu tọ́wọ́ sọ pé mo fẹ́ bínú sí ọ ni bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ò ní ìjókòó mọ́ torí láti ìgbà tó ti kọ́kọ́ dé ni mo ti kọ́kọ́ wò gbèsè ayé tìwọ̀ gan bá wá ọ̀dọ̀ ní ìsinmi owó tó wọ̀ táńtá lọ́ọ́ máa ṣubú lẹ fún ọ̀fẹ́sẹ̀ káàbọ̀ tilẹ̀ dábí ọmọ nù ẹ máa lọ títì ìwé àtọkọ ìyájọ mọ́ ẹ lọ afẹ́fẹ́ àti ẹ̀fẹ́ adìyàn gbogbo tó bò láti nínú ilé ẹ gbogbo ayé ní òní. but dadi nǹkan tó wọ̀ yóò bad. òfin mi rèé o tó o bá mọ̀ pé mi ni mo bí ọ tó o bá mọ̀ pé mi ni mo bí ọ balógun àdìyìn ni mí ní mọ́sálásí kọrúkọrù kí n wá débẹ̀ kí n lọ sọ fún àwọn àfáà pé ọmọ mi mọ̀ mú ìyàwó wálé ẹ wá bá mi yọjú sí i kí wọ́n wá di kírísítẹ́nì wọ́n máa lago lé lórí kí ló fẹ́ kí n sọ rí láti ìsìn lọ bí mo ṣe ń wọ ẹ Razak ìwọ àtìyàwó rẹ ọ̀yà jáde kò ní olè sọ fún ọmọ rẹ kó mú ìyàwó sì tó mú wá bá mi. ìjàmbá ṣọlẹ̀ onílé tají àìrójú ilẹ̀ náà ni ọ́. gbogbo ọgbọ́n tí mo lè sà ní sà ó láti lè jẹ́ kí bàbá mi fọwọ́ sí pé kí n fẹ́ Àdéhùn àmọ́ kàkà kéwé àgbọ́n dẹ̀ pípele ló ń pele sí bàbá mi ò fọwọ́ sí rárá nítorí wípé ìdílé onígbàgbọ́ làwà Mùsùlùmí ni Àdéhùn. Màmí àárín lọ́sàn-án. Kí ni ìtumọ̀ yẹn? Mo ní kí ni ìtumọ̀ rẹ̀? Ṣé kí n mọ ọkọ lẹ́tà kí n tó wá sílé rẹ ni? Kò yé mi ni o. Bóyá kò yé mi, bóyá kò láyé mi. Kí n mọ ọkọ lẹ́tà kí n tó wálé ọmọ mi. Nǹkan tí mò ń sọ ni pé at least ó yẹ kẹ́ ẹ pè mí nígbà tẹ́ ń bọ̀. Ok, bẹ́ẹ̀ ṣe wáyé wáyé kẹ́ má bà mí ní. Ó máa dùn yín, ó tún máa dùn èmi náà. Tí n bá bọ̀, yín sì mọ̀ pé ń bọ̀. Ebi lè ń lé mi, máa sì wọlé máa dúró dì ọ́. Kódà kó mọ́ wà lé gan síbi ibi jẹ́ ìwọ̀ fún mi láti sùn ni. Ẹ má bínú. Wo ìyún kan lọ́nkan ọ̀rọ̀ wa àti bàbá rẹ̀ mo wá bọ́ ọ sọ torí pé ìlé lajú mi lẹ̀ báyìí kí tàlùbọ̀ kó wọ̀ àti pé sọ ọmọ tó ń wò yìí ẹ̀yà kì í. ibi wọn ní sálámọ̀ sí. Ẹ wo màámi mo gbọ́. Dìde sórí ọmọ tá a bí ń lé eré tí wọ́n kọ́ tó sì gbẹ̀kọ́ ni. Ilé eré dáadáa ló ti wá ọmọ tí wọ́n kọ́ tó sì gbẹ̀kọ́ ni kódà kò sí ní tó fẹ́ tí ò ní bọ́ fẹ́ nítorí ìdí èyí ó ní mú wá fún un gẹ́gẹ́ bí ìyàwó kí ló múná wá wẹ́bẹ́ o ṣé ọ̀rọ̀ mi náà ló fi ṣe ẹ̀yẹ̀ bá àbẹ́wò. ìyá òye máa fẹ́ sọ pé ẹ ṣeré ni. irú eré wo mo bá ìṣòro rẹ lánàá ṣé mo ṣe lánàá àbí mo ṣe ń jẹta. no mọ́mí ẹ ní sùúrù náà. irú sùúrù wo ló fẹ́ kí n ní. look at me ẹ wò mí ìṣọmọdé náà. nígbà tí ìwà sọmọdé sọmọ máa kéré ní máa dàgbà lọ́wọ́ ìyá ẹ̀ ni. nǹkan tí mo try láti sọ pé mi ìṣọmọdé náà mo mọyàn tí mo wọ̀ láti fẹ́ mo mọ mi ok ẹni sùúrù kí ni level education yẹn. can you see. sí kí ni. she cannot talk. she cannot talk kí ni. she cannot talk ṣebí tọ́ọ̀kì lọ fẹ́ mọ tọ́ọ̀kì so fún láyé kan tọ́ọ̀kì ni oní cannot talk. no kí ni jẹ́ kó sì cannot talk. máa yẹ ẹni sùúrù ẹni sùúrù. ẹ̀ka ọmọ yẹn lẹ́nu oní cannot talk. ìyá òye. ìyẹn tí fẹ́ mọ tọ́ọ̀kì lọ ní. ìyá òye ẹni sùúrù ẹ sọ pé ẹ ń ṣeré ni. ìyí ṣeré o eré ìkọjú eré o òótọ́ gangan ni bámbám. bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀. ní tí bá fẹ́ ló bá ń fẹ́ èmi nìyẹn ìmọ̀ dẹ̀jọ́ sí olójú so ti gbọ́. máa bẹ wọ̀ ní ẹni sùúrù. sọ fẹ́ nà mí ni sọ fẹ́ nà mí ni. máa bẹ stop rẹ̀. stop rẹ̀. èròpọ̀ ọ̀fẹ́ gbádùn ìtì èròpọ̀ ọ̀fẹ́ gbádùn rárá Abdul Rasaq èmi bàbá rẹ mo ní kí ìyá rẹ kó mú ìyàwó wá fún ọ nígbà tó mú èyí tabanákù tó mú wá bá mi lé tí mo ní mi ò fẹ́ mo sì rí ọmọ tó ní ẹ̀sùn tó níwà tó tún dùn rí máyàn mo ní kí ìyá rẹ wá fún ọ ìyá rẹ ní wọ́n sọ pé olórí jẹ́ tiẹ̀ pé ìwọ ọ̀fẹ́ yàwó o bó o ṣe kọ́ obìnrin yẹn sí ìyá rẹ lọ́wọ́ tó o ní ìwọ ọ̀fẹ́ ìtẹ́mi bá ń fẹ́ ìlọ ọ̀bẹ mi fẹ́ torí tí bàbá mi fẹ́ ni mò ń bá a fẹ́ tó àbá ti wá fẹ́ tí mò ń fẹ́ èmi náà ò ní fẹ́ tó ń fẹ́ láyé yájọ wá fi irin gún tó ti yọ méjì á fi igi gún kọ́mọ̀ bá ṣẹ̀ mọ́ ọ̀la yá fi irin gún láti òní lọ tíbẹ̀ ló fi fọ́n máa kó ní bàbá kan láyé mọ́ èmi ẹsẹ̀ wa bẹ́ ẹ mọ́ tó o bá ń sọ ń bì kan wọn ò ní bàbá ń bì kan ọkàn ń tan rẹ̀ jẹ ni
ó sì sí nínú ọmọ tẹ́mi náà máa fọ́ sọ́yà tí wọ́n máa fi ṣe yànga pé mo bímọ láyé ìdí ọmọ mọ̀ kọ́ lẹ́jẹ̀ mi bẹ́ẹ̀ ni mò ń sọ fún ẹ ìsọjù bá ń lọ tó bá kù wọ́n nìkan kó tẹ́rù ààrẹ pa bẹ́ẹ̀ ni mò ń sọ fún ẹ. Salaam alaikum Alhaji. Alaikum salaam. Owó tàjọ sọ̀la ní káwá fún. Lọ́mọ ìyá mi yìí sùn. Ó ṣe jẹ́ báyìí gẹ́gẹ́ lè lésù obìnrin rí. Ẹ bá mi pé yóò ń bínú lọ́wọ́ ní múdù tí mo wà. Ṣé èmi tí mo sọ pé wọ́n fún yín lówó? Ṣé ìlélẹ̀ àkáìlẹ̀ pè mí yẹn o? Àbí? Alhaji, àlìkáwà ni ẹrù Ọlọ́run ni o. Ẹ̀yin náà lẹni káwá bá yín, ẹ̀dẹ̀ lẹ máa fún wa. Yá sùsù kàkẹ́ bọ́ọ̀lù ń gbé. Ìjọsìn pálọ̀ àlùkáwà ni ẹrù Ọlọ́run ni. Ẹ sùsù kàkẹ́ bọ́ọ̀lù ń gbàlùkáwà ni. Alhaji, múndò ni pé kẹ́ má fún wa lówó. Àbí nà. A ṣá máa náwó. Ṣùgbọ́n èèyàn wà máa lo làákàyè pé irú ọ̀rọ̀ tí bàbá yẹn sọ yìí ó yẹ kẹ́ ẹ bá mi pítì ara mi. Yìí sọ pé mo fún yín lówó. Ọ̀gá èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sẹ́yìn obìnrin. Tẹ́ ẹ bá ṣe tán àti gbowó yín ẹ wá bá mi nulẹ̀. Ìjàmbá ṣọlẹ onílé tají àìronú jinlẹ̀ náà ni ọ́ ló sọ wáyé dògún ẹ fọmọ sílẹ̀ kan ṣe fẹ́nu kó má di ìlà ìlò. Ibi ọ̀nà bá wà ọ̀hún ló yẹ ká tàn lọ. Ibi kò máa sọ. How are you? Fine, sir. So, okay. Fine, sir. Oh, kìlọ̀ fún ọ̀rẹ́ ẹ̀. So mọ̀ pé every other person in the church ni wọ́n notice pé ó late dé. So mọ̀ pé kò sí ní sober mood àtọ̀. Kò tiẹ̀ ṣe bí ẹni pé nǹkan yẹn worry òun rárá. Ṣe bí òun tó bá sọ̀rọ̀ pé fílẹ̀ yẹ kó máa ṣe tó ṣe. So ní gbogbo tó bá ṣe sí mi ọmọ ẹ̀ náà máa ṣe bẹ́ẹ̀ kì í ṣèpè ṣe ti yẹ nǹkan tí mi kàn máa sọ ni pé kí ìwọ máa bá sọ̀rọ̀ èmi á máa bá sọ ìwọ náà dẹ̀ máa bá sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣe báyìí lọ o obìnrin tó ní ẹ ilé ọkọ ló máa gbé o. Ẹ má bínú dáàdì tẹ́tẹ̀ máa wọ́n wèé mo máa ń bá a sọ̀rọ̀ bọ́ mi mọ̀ nǹkan tó ń ṣe these days ó kàn attitude ẹ̀ ṣàbọ̀ bóyá torí ẹ má wọrí sá. Filẹ̀ ìwọ sáà máa sọ tiẹ̀ ká lè mọ̀ pé o ṣe wọ́n tó lè ṣe èmi náà máa sọ tèmi ó kù sọ̀wọ́ ẹ̀ obìnrin ní ilé ọkọ ló máa gbé. Ẹ má bínú dáàdì. Ẹ má wọrí mo fẹ́ gbé ká mi bẹ́ẹ̀. Okay dáàdì ẹ take care sá. Lọ́kí ni mí náà gbogbo nọ́ọ̀sẹ̀ tó perform sí. Ó yẹ kó bẹ̀ wọ́n pé kó má bínú náà. Èwo ni pé kí n bẹ̀ wọ́n kó má bínú ṣé kó lè bàdà bí pé wà ní side wọn ló ṣe ń ṣòṣì tó ń ṣe mí láìkẹ́ ò jọ respect rẹ̀. Àṣé mi ni mo ṣe ò lè bẹ dáàdì kan má bínú ṣé ó dẹ̀ ní dúró ni. Dúró yẹ mí ni. Ìyáde ó dàbí pé a ti gbìyànjú tó nígbà tí àwọn òbí wa ò fẹ́ ká fẹ́ra ó dàbí pé. Ó dàbí pé kí ni. Yorùbá bọ̀ wọ́n ní tápá ò bá ṣe é ṣán a máa ká sórí ni. Ìtumọ̀. A máa relocate. Relocate lọ síbo. Ìyáde kò sọ́gbọ́n tá a fẹ́ dájú yẹn lọ. But I don't know how our parents going to feel after our disappearance. But even if Taba ma relocate, ṣé wọn wà ní trace wa pẹ̀lú àwọn SIM cards wa ni? Ìyáde má worry nípa ọgbà wọn yẹn èmi máa kàn sí i tábà dé Lẹ́kì àdè máa get mi. I'm going to miss my father. Ẹbí kìíní sọ pé lá ẹbí kejì sọ pé rọ. Ó wà ní option. Wọ́n ní dandan ni ẹ ò gbọ́dọ̀ fẹ́ra yín o. Ilé-ẹjọ́ yìí pa á ní àṣẹ kí a yẹgi fún ìwọ ọ̀gbẹ́ni Ọlásẹ̀ndé títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Tobiloba, with all the signs and symptoms, don't explain for me your experience. Girlfriend, you are pregnant. Ṣáyé mi ò ti bàjẹ́ báyìí Tọ́lá ni mo ti lóyún. Lóòótọ́ ni mo fún Tóbi lóyún. A ti ń bára wa bọ̀ ó ti ṣe díẹ̀.
as a family doctor ó yẹ kẹ́ trust me. Commissioner ṣì lè ṣẹ́ mi láti gbé fún ẹ but ó lè ju tó parí. ṣe mi ṣe kò ní lẹ́yìn ẹ̀rù ń bà mí. tó o bá ti ń rí mi gbà pé èmi ló rí lẹ́yìn ọ̀nà. What are you talking about? Ṣé fún nǹkan tẹ́ ẹ̀ sọ ṣá? Ọkọ mi lélẹ́yìí bàbá tóbi lọ́ba. Mo fi ẹlẹ́dẹ̀ mo fi bẹ̀. Wọ́n ní for better for worse. For worse tèmi lélẹ́yìí. Iwájú wà bẹ́ẹ̀ pẹ̀lú wà bẹ́ẹ̀. Gbogbo ohun tóbìnrin ní láyé lọ́lọ́run fi sínú ayé ni. Títí kan adùn obìnrin. Mọ́mí, ẹ wo ọ̀rọ̀ yìí fọ́ni sí mi. Daddy, wọ́n fẹ́ kẹ́ bímọ at this age. Ṣùgbọ́n tó ń da Báyọ̀ láàmú ojú ègún ìlépa òkú. Nítorí exam yìí sẹ́, àjọ máa pass ẹ̀, mi ò lè carry course kankan over láyé. Ọmọ ọjọ́ tí mo ti wá síbi ìbàdàn tó sọ fún mi pé ìwọ gbé student wá láti school láti wá máa ṣe tutorials ní ẹ. Pẹ̀lú àwọn ọlọ́pàá tó ń ṣe investigation káàkiri, tó ń bá bí ẹ, gbìyànjú àti caution nínú ẹ̀, gbìyànjú àti edit nǹkan tó bá fẹ́ sọ jáde síta lẹ́nu. Mommy, I should not assist them in any of the investigations at all. Ọkọ ti tèmi, ìwọ ọmọ school àti aláṣọ, don't tell me, ọmọ ní mélòó ni ẹ náà? How old are you? Bẹ́ẹ̀ mo fẹ́ mẹni tó ń dẹ́ mi ẹ̀ légbodò. Mo fẹ́ mẹni tó ká mi lẹ́yìn ọkọ. ASP Nífẹ̀mí Black. I am telling you, the case has just started. A gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú anybody mọ́ nínú campus. Ṣó ń gbọ́, even though ìyá ẹ, bàbá ẹ, a gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú ẹnikẹ́ni. Ẹni tó bá fẹ́ ẹ̀kọ́, ó fẹ́ ìmọ̀. Ẹni tó bá kórìíra báwí, ẹranko ni o. Wọ́n kọ́kọ́ lọ sí hospital náà náà, kọ́ lọ tọ́jú ẹ. Fóònù tí mo gbà lọ́wọ́ ẹ̀, ìwọ náà ló ní at the end of the day tí máa ṣetán pẹ̀lú ẹ. Irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí báyìí sí nítorí Ọlọ́run, for goodness sake? Ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí? Ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí sí? Ṣé kí n mú ẹ̀mí ara mi kí n mú lé FC bá lọ́wọ́ ni? Ọmọ tèmi tí mo mọ̀, FC bá tí mo tọ́, kí ìṣọmọkọmọ. Ẹ lè bí pé àwọn fámìlì tí wọ́n rí FC bá nígbà tó ń wọ́pọ̀ láti wọ́n gbó tí àwọn bẹ́ẹ̀ sẹ́dẹ̀ torí wọ́n dẹ̀ tó pa àwọn fámìlì yẹn. Ọpẹ́ ọmọ mi tẹ́ ń wò ẹ́, mi ò fi bá Ọlọ́run ṣeré. Téèpù ìmọ̀ àfi bá ọmọ ènìyàn ṣeré. You don't give me anything fún mi ní opportunity to explain around me. You don't trust me. Esiba, I am putting it to you. You are a cultist. Ẹni lọ pé àti ọpẹ́ wá òṣèlú wọn lè ti Sokoti. Mo lè bá fẹ́ bá wa. Ó dẹ̀ tí tọ́jú ẹ̀ dáadáa. Ṣé kìí ṣe pé ó wà nínú ẹgbẹ́ òkùnkùn? No, Daddy, no. Ẹgbẹ́ òkùnkùn kẹ̀. Oh, he's not a part of them. Inú gbọ́dọ̀ ti gbé mi. Mo ti sọ fún wọn pé ní kí n má pẹ́ pẹ̀lú anybody. Ẹ jẹ́ wọ́n ló dáyé àtúnwá, wọ́n ní àfi tẹ́ bá tún yàn ó lẹ́lẹ̀ fẹ́ra yín lójú. Má ṣe bí olórí burúkú bẹ̀ yẹn. Ejò jẹ́ kó mọ̀. Ejò ti rí bá ejò kò kì í ṣe ejò. Bẹ̀rẹ̀ ni o, àfọ orí ẹ̀ dànù. Ọmọ mi ó ti ń hot. Ọkọ ẹ̀ wá gbá yìí, wá gbá yìí. Gbọ́ ọkọ ẹ̀ ṣé o dé bẹ́ẹ̀? Ṣé o bá ń bẹ̀? Kí ló rí ń bẹ̀? Tán. Fi bọ́ọ̀dì máa la bọ́ọ̀dì mọ́lẹ̀. Ìwé iná máa tó wáyé. Jẹ́ kó rí o pé ọgbẹ́ni. Ọmọ mi. Wọ́n fi kú ṣèfàjẹ́ ni.
ọmọ mi gbé mi débẹ̀ má gbé mi kan gate. Kí ló ṣe lè àbò lórí burúkú ní ìyá yín ni kí ló ṣe fún yín ẹ̀wọ̀n ṣòfò gan ni alpha ṣé o débẹ̀ ó kànlẹ̀ kí ló bá ń bẹ̀ wàhálà kún bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a sọ tá a rẹ̀ rẹ̀ ó yá ẹ má kà á náà ẹ má ṣe kí ni ló lélè ìbọ̀dì ẹ bàbá yes má pàtí lọ o lè fọ́ orí ẹ̀ dànù ẹ̀ ṣe torí burúkú ni wọ́n wá díẹ̀ assignment bá báyàwó ẹ̀sùn ṣùgbọ́n káyé ni káyé wàhálà kún bẹ́ẹ̀. Ẹbí ìkíní sọ pé lá, ẹbí ìkejì sọ pé rọ́. Wọ́n ní dandan ni ẹ ò gbọ́dọ̀ fẹ́ra yín o. Wọ́n ló dáyé àtúnwá. Mo ń promise ẹ pé kankan náà àwọn guys ẹ will not score free. Let's be thankful. Ká dúpẹ́ pé kò jù báyìí lọ. You are still much alive. Ó kàn jẹ́ pé rape yẹn fẹ́ ṣe àkóbá díẹ̀ fún womb yín. But don't worry. Ṣé rí àwọn oògùn tí mo prescribe fún yín? Ẹ kàn make sure pé ẹ ń lò dáadáa lóòrèkóòrè. And I'm very sure pé ó máa ṣe total cleaning and ó máa heal all the wounds. You'll be fine, eh? I should go, doctor. All right, Mr. Adeoye, please excuse me. All right, no problem. So okay. So the down. Should I get you some drink or? Ẹni Olúwa, mú mi mú wa bí látàrí ipò tí mo bára mi nínú ilé Adéoyè. Bí yàrá bá gbé mi ṣánlẹ̀, kéékèèké á tún gorí ẹni. Lóòótọ́ ni mo gbà fún Adéoyè wípé kó lọ fẹ́yàwó mi ilé mi nítorí ipò tí mo bára mi. Àmọ́ kì í wá ṣe bí ọ̀rẹ́ mi. Dọ́tọ̀, gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ń sìn kò yé mi. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Madam Iyade, ẹ má ṣì mí gbọ́. Mi ò sọ pé ilé ọmọ yín bàjẹ́ o, àbí wípé ẹ lè róyún nímọ́. Àmọ́ kíní yẹn ti ṣe jàǹbá sí àgọ́ ara yín. Ó dẹ̀ dá mi lójú pé pẹ̀lú ìtọ́jú tó péye àti àyẹ̀wò lóòrèkóòrè, ẹ padà dọ́lọ́mọ, ẹ padà lóyún sínú. Ìfẹ́ o, kó má la fi wé o, ìfẹ́ o. Adéoyè, ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń mọ́, ọjọ́ ń gorí ọjọ́, bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ àkìrí sí. Of course. Ó ṣáà gbọ́ gbogbo nǹkan tí dókítà ń sọ. Mo ti rò ó dáadáa. And I have come to a conclusion. Adéoyè. Yes. Mo fẹ́ kó try. Kó jáde. Kó obìnrin kan. Kó fún lóyún. Iyade. Ṣé kò ń ṣe torí nǹkan tí dókítà sọ ló fi sọ̀rọ̀ tó ń sọ yìí? No, kò ń ṣe torí nǹkan tí. No, wait. Ṣé dókítà ló ń ṣọmọ ni àbọ̀ náà?
Oh yeah, I know. Mo mọ̀ pé kò ń ṣe doctor ló ń ṣọmọ nípa Ọlọ́run ló ń ṣọmọ. Àmọ́ time ń lọ. Tó bá lọ sí transit, tó bá fọ́bìnrin kan lóyún, tó bá gbọ́mọ yẹn wálé, a lè sọ orí ọmọ lè pọ̀ mọ́ wá sáyé. Jọ̀ọ́. Ìyáde, èmi ò kánjú o. Ilé àánú Ọlọ́run oṣù o. Can you imagine? Kí n ṣe lọ sí ìgboro lọ fún yàn mí lò. No. Don't tell me that, please. Please. Hello, Mrs. Iyade. Dr. Jubril ló ń pè láti clinic. Wọ́n rọ̀ṣẹ̀ Mr. Adeoye ọkọ yín wá láti ọ́fíìsì yín sí wọ́n ní wọ́n collapse. No, wọ́n ti wà lọ́dọ̀ mi bí báyìí, but your attention will be needed urgently. Okay, right away. It's all right. Nurse Segi, let me sure pé attend to patient one ward you. Babe, báwo ni pẹ̀lẹ́? Bí doctor ṣe pè mí pé wọ́n wọ̀ṣẹ̀ wá láti ọ́fíìsì mo sáré bọ̀. Báwo ni? Yes. The doctor said my kidney is getting weaker. So I think I have to resign because ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí èèyàn lọ. Of course, ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí èèyàn lọ. Pẹ̀lẹ́, Ọlọ́run á tó fún ẹ lálàáfíà. Maybe I'm sure God is at work, Pẹ̀lẹ́, ilé ọkọ mi. Báyìí kò lè wá. Ó jẹ̀bi ti báwo. Bí dókítà ṣe pé mi kó wọ́n wọ́ṣẹ̀ wá mí tí wọ́n ti kọ́kọ́ níṣe ni mò ń sáré bọ̀. Ìjọba ló pe dókítà wa. Kí n Ìfẹ́ o, ó máa fi wé o, ìfẹ́ o. Ẹ̀pẹ̀lẹ́ ma. Nínú. Ẹ wo, mọ́mì, mo mọ̀ pé mo ṣẹ̀yìn lóòótọ́. Nítorí ó yẹ kí n ti wá wo ẹ̀yin àti dádì. Bọ̀ èmi ò mọ nǹkan tí mo lè bá lẹ́nu yín. Ìyàwó mi máa ń jẹ ọ̀rọ̀ yín lẹ́nu lójoojúmọ́. So mi mọ nǹkan tí mo lè bá lẹ́nu yín ni, ẹ má bínú. Kò sí láburú o, èmi ò bínú sí yín. Ìbínú ẹ̀wẹ̀. Àbí ṣé tí abiyamọ bá wò sùnsùn tó bá gbọ́mọ jù nínú èrò torí pé inú ń bí. Ṣé tí inú abiyamọ bá rọ̀, ṣé inú èrò ó rọ̀ bọ̀rọ̀ bí? Kò ní rọ̀. Àṣàṣe ẹ̀dúpẹ́ pé àlàáfíà la ríra wa, ojú tún túra rí. Ọpẹ́ ni fọ́lọ́run. Ẹ kú ọjọ́ mẹ́ta bó ní gbogbo ẹ̀. Àlàáfíà ni. Ṣé agbègbè sáṣe dáadáa? Iṣẹ́ ń lọ bó ṣe yẹ kó lọ. Alhamdulillah. Olúwa ṣeun. Ìyáde, lọ sí kíṣìn kó bá mọ́mì prepare nǹkan tó máa jẹ. Okay, mọ́mì kí lẹ máa jẹ? Nítorí bá ti fún oúnjẹ ní ọkọ mi. Mo ti ẹ̀tí ní láyọ̀ àtàlàfíà yìí. Ó káre. Ọ̀rẹ́ pẹ̀lẹ́. Ó káre. Ayọ̀ọ́lá. Ó ní ẹ̀pẹ̀lẹ́. Èmi. Ọlọ́run mọ̀ ṣeun. A mọ̀ dúpẹ́. Alhamdulillah. Ọpẹ́ ni fọ́lọ́run tí mo ti ń retí látijọ́ yìí. Ọba àṣekàn wọn kù. Ìwọ mọ̀ lọ́ba tó tó pè, ìwọ lọ́ba tó tó sìn. Ìwòye oṣù mélòó kan báyìí nìyí. Ká sàmọ́ retí àti jákàrí. Tá a já wọn làgídí, tá a wéwọ́. Màámi, kí lẹ̀ ń sọ yìí báyìí? Kí n mò ń sọ bó? Ṣé oyún kọ́ níbẹ̀ nù Ìyáde ìnáwó ni kí n sọ? Ṣé o tí mọ̀ tí mò ń sọ? Ìyáde, kò lóyún, ó kàn put on weight ni. Ìwé ní jẹ́ bá? Mo tọ́jú ẹ̀ dáadáa, ó ní sára. Kò lóyún. Bó o ṣe bọ́ dáadáa ló jẹ́ kí ó yọkùn tó yọ̀dí báwọn. Bẹ́ẹ̀ni mà. Ó ti yé mi. Lọ wá ní kémi mọ́ dúró jẹun. Ọlọ́mọ jẹ́ ń jẹ̀yà. Ọlọ́mọ bá yé ìyá mi jẹ́. Mọ́mì. Sùúrù òfowó nù. Mọ́mì. Wọ́n ní dandan ni ẹ ò gbọ́dọ̀ fẹ́ra yín o. Wọ́n ló dáyé àti. Ìkẹ́ Adé. Ọ̀rẹ́ mi. Ìwọ ni mo rí báyìí. Ó máa wò mí. Báwo ni everybody? Yeah, everybody wà okay. Daddy ńkọ́? Daddy. Àtìgbà tó ti kúrò nílé, he has not been himself. Ẹjú ẹ ló ń rò lójoojúmọ́, ọ̀rọ̀ ẹ ló ń jẹ lẹ́nu, ó ti sú mi. Ìwọ náà lọ yọjú sí wọn. Mo ti gbọ́ ó ṣe ọkọ àti ọmọ ńkọ́. Ọkọ ló sọ́nsìn. You know me too well. O mọ̀ pé mi ò wá after marriage, I'm after cash. Owó. So Ìkẹ́, o ti change. Change? O ṣì like owó. O ṣì wà street with this your love life.
Hey, my darling, you need to understand that love is important. What means now, ilé ọkọ mi ni mo wà. Show me at ọkọ mi ada be best of friends ni. Tí o bá fall in love, to give love chance. I understand bó ṣe rí. Mama ṣe not everything is money o. Pẹ̀lẹ́ lover girl. Wá lọ dín pé ọ̀rẹ́ á padà di ẹni táwọn akọrin pé Jesus carry me dey go my husband. Ẹ ṣe mo ní interest. Mi ti ṣetán láti marry, thank you. Má jẹ́ ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. So ní program kan tí mo wá ṣe lérí ayé mo dé máa spend weeks. So mo mọ̀ bóyá o lè allow me láti jẹ́ kí n stay nílé tí máa fi parí program yẹn. Weeks? Yes. Like, how many weeks are we talking about? Just like for 2 weeks or... Like a month? No. Of course, you can come. You know now, already as my twinnie. You can stay here for a week, a month. For real? Thank you. So don't worry, eh? Twinnie me, you can stay for... Babe, how you doing? Kabo. Hello. Hello. Ike-Ade. Oh, what's Ike-Ade? Ni ṣé bó ṣe di ya change nìyẹn. Ike ọ̀rẹ́ mi. Hi. Ọ̀rẹ́ mi. Ojú ẹ̀ ń dán. Ọkọ ẹ̀ ń tọ́jú ẹ̀ gan. Of course, you can say that again. Jọ, mò ń bọ̀. Jẹ́ kí n sáré wọlé lọ ọkọ mi. Jẹ́ fi yẹn wo oúnjẹ tí mò ń bẹ́ẹ̀ sè. Ọmọ ti mí ìfẹ́ gan. So cute. Babe, kí ló wá ṣẹlẹ̀? Bí òye, kí ló ṣe ṣebí wọ́n ní Ike-Ade ń kí ọkọ ṣe bákan pẹ̀lú ọkọ wọlé? Bí òye, ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni. Ó dá mi lóhùn. Mo ní kí ló dé tó kò ṣe wọlé bẹ́ẹ̀ yẹn. Orí Ike-Ade ó ń kí ẹ ò dá lóhùn ọkọ wọlé. Bí òye. Can I ask you a question? Ta ni ọkọ nínú èmi pẹ̀lú ẹ̀? Lomi ìbà ìta lọ́kọ, ìwọ lọ́kọ náà. Ǹjẹ́ o ló wá da ọkọ sínú ilé? Báwo? Ṣé o sọ fún mi pé ọ̀rẹ́ ẹ̀ ń bọ̀ nílé bí? Ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn? Ó dáa, má bínú. Ó pè mí, ó ní kò fẹ́ wá rí mi. Mo dẹ̀ fi hàn pé ṣebí Ike-Ade ni. Orí ẹ̀ ni má bínú. Okay, ó pè é pé òun fẹ́ wá rí ẹ. Look at what she wore. Ṣé nǹkan tó ń bí ẹnu nìyẹn? Má bínú. Mo máa bá a sọ̀rọ̀ ní pé kó má múra bẹ́ẹ̀ mọ́. Ọkọ mi ò láìkẹ́. Ṣé o ti tán? Dé òye. I'm good, no problem. You're good. Lo kọrí mọ́ fòwò tí ẹ wojú mi. Kí ló rẹ́ kí n ṣe báyìí? Ó ti di lọ. Òrìṣà lè dádì ẹ̀ ti gùn ẹ̀. Ìwọ ló mọ̀. Wàhálà ti dé o. Wàhálà ti dé o. Lẹ́kẹ̀lẹ́kẹ̀ nà ọmọ ẹ̀gà ìjàmbá o. Ọ̀rọ̀ yé ayọ̀ pópó ayọ̀ kù mọ́ o. Lórí lọ́kàn láyà ìfẹ́ ni o. Wàhálà ti dé o. Wàhálà ti dé o. Ká máa wòye gbọ́ o. Ọ̀rọ̀ yìí fẹ́ sùn o. Ọ̀rọ̀ yìí máa fẹ́ sùn o. Ọ̀rọ̀ yìí máa fẹ́ sùn o. Sùúrù láyé gbà o. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. Wàhálà ti dé o. Wàhálà ti dé o. Lẹ́kẹ̀lẹ́kẹ̀ nà ọmọ ẹ̀gà ìjàmbá o. Ọ̀rọ̀ yé ayọ̀ pópó ayọ̀ kù mọ́ o. Lórí lọ́kàn láyà ìfẹ́ ni o.
Mo ti prepare oúnjẹ kó wà lójú. Ṣé kí n set table? Ìyáde. Yes, babe. Ṣọpọ̀ ọjọ́ tí Ìkẹ́adé ti dénú lé ni mo ti ń sọ fún ẹ pé mi like àtọ̀. Ni mo ti ń complain pa ẹ̀. Torí kí ilé tó ti ń dùn kó má padà lọ jẹ́ dankan mi o. Of course now. Adéoyè ṣó gbọ́ ọ̀rọ̀ tó sọ sí ṣó rí pé ó deep gan ni. Kí ló mí pé kí ni? Ṣé orí kan tó wọ̀ ni? Adéoyè, please let past be past. Mo mọ̀ pé torí ọmọ yẹn ò láìkẹ́ láti ilẹ̀ tẹ́lẹ̀ òun ló fi act báyìí bó ìyẹn ti lọ náà jẹ́ kí yẹn lọ kí ni nǹkan tó wọ̀ tá bá sọ̀rọ̀ wà ní pé nǹkan tó wọ̀ ò dáa nǹkan tó wọ̀ ò dáa kó sì nǹkan tó wọ̀ tí kò dáa and then again tó bá fi òpin nǹkan tó wọ̀ kò dáa ṣe bí ara ẹ̀ ló wọ̀ sí ó babe wà lọ jẹun má stress mi ò mo ṣe wàhálà látàrọ wọ́n sọ fún mi pé òun ní jẹun tí mo sì ń sìn. Àbí ṣé ìyáde ò rí nǹkan tí mo ní nǹkan tó wọ̀ kò bad. No problem. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré wàhálà ti dé o wàhálà ti dé o lẹ́kẹ̀lẹ́kẹ̀ nà ọmọ ẹ̀gà ìjà ń bọ̀ o. Hey, brother. Ìyá ẹ̀ ńkọ́? Ìyáde. Of course. Sorry, lọ sí hospital. No, fẹ́ lọ fún check-up. Ṣùgbọ́n mi ṣe oúnjẹ lẹ̀. Of course, I will trust it. Ó ti bá ìdáná kó tó lọ. I'll shake it up by set. Yes, oya. All right. I'm coming. Ade. Yes. Yeah, multi-sex. Okay, I'm coming. ìjàmbá ṣọlẹ̀ onílé kàjí àìronú jinlẹ̀ náà ni ọ́ lọ́sàn-án ayédògún ẹ fọmọ sílẹ̀ kan ṣe fẹ́nu kó má di ìlà ìlò. ibi ọ̀nà bá wà ló yẹ ká tàn lọ ibi kò máa sọ̀nà kò yẹ ká ya bẹ̀yẹn mọ́ bàbí ó máa gbà bẹ̀yẹn kẹ́ni má máa sọnù máa ní ọ lówe lówe mò ń sọ̀rọ̀ mi ọlọ́gbọ́n ní ọ̀ngbọ́n. Hey baby, ọkọ mi báwo ni? My darling. Kí ló ṣe báyìí tó ṣe ṣojú ẹ̀? Kí ló ṣẹlẹ̀? O ti miss me, a bẹ̀rẹ̀. Ó fẹ́rẹ̀ mi díẹ̀ níjà rẹ̀. Àṣé ò ti jẹun. Nígbà tí ayé tó kú tó ní. Mo ti jẹun. Ìkẹ́adé ti sóúnjẹ fún ẹ. Ó ti ẹ̀ dá. Ó máa ti yó bá ń bá báyìí o. Wo Ìkẹ́adé ọ̀hún náà ńkọ́? Ìkẹ́adé! No, wait. Dúró. Ó kàn rí tó sọ fún mi nísinsìnyí pé òun ti parí assignment tóun wá ṣe. Òun ti padà síbi tóun ti wá. I don't understand. Ó parí assignment tó padà síbi tó ti wá. Kí ló dé tí kò ṣe pè mí? Kò sọ fún mi tẹ́lẹ̀ mi àti òjò ṣó fọ́nì ni. Jọ̀ṣọ́ wá kó gbogbo nǹkan ẹ̀ lọ. I think so, yes. But ó rí pé ó gbé àwọn bags kan. Kò sọ fún mi tẹ́lẹ̀ náà. Ó yẹ kó tiẹ̀ pè mí tó bá tiẹ̀ fẹ́ lọ, tó bá tiẹ̀ parí assignment, tó bá tiẹ̀ jẹ́ pé ó ní nǹkan tó fẹ́ lọ ṣe. Á dẹ̀ pè mí. Ìfẹ́ o, ó máa fi wé o, ìfẹ́ o. It's okay. All right. It's okay. Anyway, mi ní much láti bá yín sọ. Nǹkan tẹ́ ní ẹ fẹ́ fowó yẹn ṣe. Ní kẹfẹ́ tí mo transfer fún yín yẹn ṣe o. Ó wà very, very important o. Ṣé gbọ́? So ṣé twins lẹ́yìn méjèèjì ni? Anyway, it is fine, Sha. So kí ni ẹni kẹfẹ́ owó ṣe ṣe gbọ́? Ọ̀gá mi ìmọ̀ ṣe ń rí àwọn ìrà amóre kì í ṣe mí
mo ti rẹ́ láti nìkan ló gbẹ mẹ́mi orí mi o èmi nìkan tán mo ti rówó ni bẹ́ẹ̀ mo kúrò níbi bẹ́ẹ̀ sánsan bí kí n máa tira máa sìn ní mo mẹ́ lọ bàbá mi ìṣe máa ń pè mọ́ mi gan pé kí n pè yín kan dúpẹ́ kan ṣàdúrà ìṣeun gan ni. ẹ ṣeun gan sà lọ́pẹ́lọpẹ́ pa yín ló jẹ́ kí aráyè láti rí yín I really appreciate gan sà àdúpẹ́ sà. ẹ ṣe àdúpẹ́ ọ̀rọ̀ àdúpẹ́ gan kò sọ́mọdé láàrin wa kò dẹ̀ sẹ́ni tí ò mọ nǹkan tó ń fowó ṣe tẹ̀sí ń ta tó ní kálukú wá dá májèm pa fẹ́ fi ṣe òun lá máa ṣe àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni o. ẹ ṣe gan sàṣà èmi ò tí ì rí tèmi mi ò tí ì rí wò. Anyway network yẹn lè lè pé network ló fà bọ́ ẹ máa rí kẹ́ tó kúrò bí ṣe gbọ́. Now for emphasis listen and listen good ẹ jọ nítorí Ọlọ́run nǹkan tó ga ní kẹ́ fi owó yẹn ṣe gangan ní kẹ́ fi ṣe o ṣó ti yé yín sìn ẹ jọ nítorí Ọlọ́run ṣé mọ̀ kémi ilẹ̀ kọ́kọ́ wá bá ọ̀gá òǹṣẹ́ ẹni tó kọ́ lè rí kọ́ lórí ikọ̀ báyẹn o wọn kì í ráyè lọ títí ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bà mí lójú jẹ́ o ṣó ti yé yín. All right, sir. Yeah, congratulations once again. Thank you. Bàbá mi ṣe orí àwọn. Ẹ tẹ̀lé mi. Ẹ pẹ̀lẹ́. Daddy. Hello, sir. Ṣé kò sí? Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lórí fóònù yẹn ni ó dẹ́rù bà mí ni. Kí wá rí yín? Ẹ má dẹ́rù bà mí. Okay. Ẹ jẹ́ kí n lọ gbé ìyá dé bẹ́yẹn, a máa wá rí yín ṣẹ́gbọ́n sà. Kí ló máa bọ́ yín sàn lórí fóònù? Ẹbí ìkíní sọ pé lá, ẹbí kejì sọ pé rọ́. Wọ́n ní dandan ni ẹ ò gbọ́dọ̀ fẹ́ra yín o. Wọ́n ló dá èyí wá. Ìyáde. Sir. Ará ìjẹ́ ń pètò. Tòkú mọ́ ọ̀rọ̀ tí wẹ̀ bí ejò. Ọmọ ẹyẹ mú mi sáásá lágbàdá. Ọmọbìnrin jogún rẹ̀ ó bàṣẹ ẹ̀jẹ̀. Ọmọ bónibóni abẹ ìbò wọ́ntì. Ó ṣẹ̀mí o. Ó ṣẹ̀mí ó sì ṣẹlẹ́dàá mi. Ó ṣẹ̀mí. Ó fìyà jẹ mí. Inú mi bàjẹ́ gan-an. Ṣùgbọ́n gbogbo ń tó bá rí kò ṣe fún mi. Mo forí jìn ọ́ lónìí. Ọlọ́run á bá mi forí jìn ẹ́. Ọlọ́run á bá mi forí jìn ẹ́. Ìran ọ̀gẹ̀dẹ̀ kan yìí gbọ́dọ̀ kó yàgàn. Ò ní yàgàn ayé. Ọmọ yọyọ báyìí nígbẹ̀yìn nígbẹ̀yìn. Ọmọ mi, orí ẹ ò ní burú o. Gbogbo ń tó bá ṣe fún mi mo forí jì ẹ́ o. Sórí ẹbí rẹ kọ́ ẹbí tèmi náà pọ̀ ń bẹ o. Ọmọ ṣe o. Torí bá mọ bùsùn ìbá tán bẹ̀ sí. Ọmọ mi. Lọ́dún pẹ̀lẹ́ lọ́dún ẹ̀yin kúkú gbádùn ẹ̀yin ní bẹ́lẹ̀ yìí lọ. Àmín. Ẹ̀yin gbé ọmọ rẹ sórí ẹsẹ̀ ní báyìí. Lọ́mọ alálùbáríkà. Lọ́mọ tí ó ṣíjú tí ó ṣẹ̀yìn fún wọn náà.
ọkàn mi bàjẹ́ ṣùgbọ́n mo gbà pé mo ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe. Mo ṣàṣìṣe o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó dáríjì mí o. Ìwọ náà sọ pé ó dáríjì mí. Mo dáríjì Daddy. Ó ṣé. Ojú ò ní tì ẹ́. Ọlọ́run o. Ìyá rẹ̀. Èkó yẹn sọ ọmọ àdúlẹ̀dógún. Ẹ dákun. Ẹgbọ́n mi sókè. Ọlọ́run. Ẹ rọra gbé mi lórí sókè. Ọlọ́run. Wọ́n bá dábọ́ jẹ́ fún ìwé ní ọdún. Nílé ayé mi, ẹ̀yin ọmọ kan ṣoṣo tí mo bí. Ọ̀rọ̀ ẹ wá ń dìrú lójú ayé mi. Dákun. Òwò aburú ní ṣẹlẹ̀ sí ẹ. Ìgbàgbé ló ṣe mí. Bí mo ṣe fẹ́ ìyá rẹ̀, ìgbàgbé rẹ̀ ló ṣe mí. Mo fẹ́ra mi wé Ọlọ́run ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Kírísítẹ́nì àti ẹlẹ́sìn Mùsùlùmí ni wọ́n máa ń fẹ́ra wọn wé Ọlọ́run. Nǹkan tèmi ṣe tí mo ṣe tẹ́nìkankan ò bí mi lẹ́jọ́ mo fẹ́ bí yàn. Èyí ò mú ẹ̀kọ́ pàtàkì wá fáwọn Mùsùlùmí tí máa ń sọ pé ọmọ wọn ò gbọ́dọ̀ fẹ́ Kírísítẹ́nì àti àwọn Kírísítẹ́nì náà tí wọ́n máa ń sọ wípé àwọn ò fẹ́ kí ọmọ wọn fẹ́ Muslim. Ó tán àbí ó tán? Ṣé bó ti tán báyìí? Ọjọ́ náà ni ìbí àná yìí. Ọjọ́ òun ní ìbí àná yìí. Kò yẹ sọ. Kó lọ bá mi foríjì ìyá rẹ̀. Daddy ó ti tó. Kò yẹ sọ. Mo fẹ́ ìyá rẹ̀ ní Sùlọ́kà. Gbogbo ayé gbọ́, ìlú mọ̀. Gbogbo àwọn èèyàn pàtàkì ni wọ́n pèsè síbi ìgbéyàwó ìyá rẹ̀. Ìyá rẹ̀ ò sì fi ọjọ́ kan ní mí lára rí láyé. Eléyìí tó ṣe ìdí pàtàkì fún mi láti má wò ta rárá. Gbogbo nǹkan ni mo lè fi búra wípé láti ijọ́ tí ìyá rẹ̀ ti wọnú ilé mi, n ò ní nǹkan kan pẹ̀lú obìnrin kankan níta. Èyí tí mo fi sọ wípé mò ń fira mi wé Ọlọ́run ni wípé èmi gangan tí mo wá fà kẹ́kọ̀ọ́ rí pé n ò ní gbà kó o fẹ́ Mùsùlùmí. Ṣé bí ìyá rẹ̀ ṣe bí Mùsùlùmí ni? Bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn mọ̀lẹ́bí wọn ni wọ́n fara mọ́ kí èmi pẹ̀lú ìyá rẹ̀ ó fẹ́ra. Ṣùgbọ́n àwọn òbí tèmi lòdì sí i. Olúwa. Wọ́n lòdì sí pé a gbọ́dọ̀ fẹ́ra wa. Gbogbo ipá mi ni mo sà. Èmi ti wá gbàgbé bí mo ṣe gbé àwọn òbí mi lẹ́mìí gbóná tó ń gbà náà lọ́hùn. Kí n sì tuturi ìyẹn dáríjì ọ́. Bóyá gbogbo rúdurùdu tó ṣẹlẹ̀ sí ìgbésí ayé yín ìbá tí mọ́ ṣẹlẹ̀. Níjọ́ tí mo fẹ́ ìyá rẹ̀ ní Sùlọ́kà. Ayé gbọ́ ọ̀run mọ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ọmọ lè rè gbéyàwó. Ọlọ́run fọmọ dá wa lágara. Ìgbà tó Ọlọ́run fọmọ dá wa lágara tí mo wá wò pé n ò ní fẹ́ ìyàwó mi léyàwó mi láyé. Òun la mú kàntà ìkejì tèmi ìyá rẹ̀ tá a fi wò pé ká kúkú lọ wá ọmọ kan. Ẹ jẹ́ ká máa gbé lọ sí hospital. Pé ká kú lọ wá ọmọ kan adopt. Ọmọ jẹ́ náà ló ń ta adopt. Ọ̀nà lọ́mọ mi. Àárọ̀ jí ń pètò. Tó
tòkó máa rọtí wẹ̀ bí òjò ọmọ ẹyẹ mọ mi sáńsá lágbádá ọmọ obìnrin jogún rẹ̀ rí ó bà sí ẹ̀jẹ̀ ọjọ́ wa ń gorí ọjọ́ ìgbà yí gorí ìgbà àní ọjọ́ tí a adopt ẹ̀ inú yàrá lèmi pẹ̀lú ìyá ẹ̀ sùn sí òkú ìyàwó mi ni mo bá lẹ́gbẹ̀ẹ́ mi láàárọ̀ ọjọ́ kejì. Dádì ó ti tó. Dádì ó ti tó. Látijọ́ náà lọ̀rọ̀ mímọ̀ ti di àdàgbé àgbàfà. Àdàgbé àdáfà lórí tiwọn nìkan. Pé Ọlọ́run bó lọ́mọ yóò sì jí ìyá bó lọ́mọ yóò sì jọmọ fún mi. Mo sì sá gbogbo ara mi. Ọlọ́run sọ ẹ́ dé èèyàn. Ó kàwé débi téèyàn kàwé dé. Tó jẹ́ ó dùn mí tó fi jẹ́ pé ó dàbí ẹni pé èmi kọ́ ni mò ń bínú sí ẹ ṣùgbọ́n bí ìgbà tẹ́lẹ̀ dá bàbá èèyàn ń bínú sí yàn ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ọ. Ìyẹn lọ̀rọ̀ rẹ fi dùn mí pé ibi tí mo bá lé ayé rẹ dé kò yẹ kó kọ̀rọ̀ sí mi lẹ́nu ṣùgbọ́n èmi náà sọ̀rọ̀ bí aláìmọ̀kan ni torí pé mi ò kì í sọ Ọlọ́run gbogbo ohun tọ́lọ́run bá fẹ́ ní ìṣẹ̀lẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ fẹ́ yìí kọ́gbọ́n ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ fẹ́ yìí kọ́gbọ́n ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé ẹ̀yin náà ẹ fẹ́ yìí kọ́gbọ́n o. Ibi ọmọ bá fẹ́ lọ ní ẹjẹ́ ọlọ ẹ wo bí mo ṣe sọ ayé ìgbésí ayé ọmọ mi dà ní ọwọ́ pé mò ń bínú sí i lásán ẹ dákun torí Ọlọ́run má wàá bínú dákun ọkọ jọ̀ọ́ má sọkún mọ́ dákun pásítọ̀ ọkọ ọmọ mi mo ti gbọ́ ọlọ́kọ ọmọ mi kò sí tí mo fẹ́ sí. Dákun ìwọ àti pásítọ̀ ẹ bá rọra dúró ń bẹ̀ wọ́n mo ní nǹkan kan tí mo fẹ́ bá ọmọ yìí sọ yóò mọ̀ ṣàlàyé gbogbo ẹ̀ náà fún yín o. My darling, just take it easy, please. Please. Gbé orí mi sẹ́sẹ̀ rẹ̀ gbórí mi sẹ́sẹ̀ rẹ̀. Daddy. Ṣé wọ́n ti lọ? Bẹ́ẹ̀ni wọ́n ti lọ. Daddy mo dáríjì gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Mo ti dáríjì ẹ̀. Mo ti dáríjì. Aláforíjìn lọ́lọ́run gbogbo ohun tó fi ṣe mí láyé mo ti dá ìwọ náà wàá sọ pé dáríjì mi. Daddy mo dáríjì. Torí etí inú bá ń bí ìwọ náà gbọ́dọ̀ mi gbọ́dọ̀ inú rẹ̀ ń kó lè ṣe nǹkan tí ò dáa fún mi náà. Sórí tí mo ní kí wọ́n jáde sí gbogbo dúkìá tí mo ní àti ilé àti mọ́tò gbogbo ohun tí jẹ́ dúkìá ọ̀dọ̀wọ́ ìwọ nìkan ló ní èyàn ni mi ò fẹ́ kí ọkọ rẹ̀ ó gbọ́ kó má lọ rèé sí wa o gbogbo ń tọ́ wà ní pátápátá tó bá wá di ọjọ́ alẹ́ tọ́lọ́run bá dé kiri ibi àgbáre tí àwọn mọ̀lẹ́bí bá wá bá ọ gbogbo ń tó bá mọ̀ pé ó tọ́ ṣe fáwọn náà o ṣe fún ṣe fún àwọn. Ṣé fẹ́ kí n bá yín bọ̀ ọ́? Ṣé fẹ́ kí n bá yín bọ̀ ọ́? Kí ni kò tẹ́ fẹ́? Dájú gbogbo nǹkan tẹ̀ ń sọ ni mo ti gbọ́. Má lè stress ara yìí mọ́. Àtẹ̀lé ká gbé lọ sọ́spítù ẹni tí tó. Dájú. Dájú. Daddy, ẹ jọ̀ọ́ má ṣe báyìí. Daddy. Borí àsí o, ìrà kan irú kó borí ìkàmùdùn o, ọ̀rọ̀ wà dá kíká, àṣà ìka wọn lẹ́nu kò, àkíká, ọ̀tá pálókun o, ọ̀tá kìtì lọ́sà o,
akànnì ń gbénú omi tí ń ṣẹbọ rúṣúrúṣú fọlọ́fin ìfọ́ mo bàbá o bẹ́ẹ̀ ni ò mú sẹpẹ̀tẹ́ o oṣó ló bá porí wa níbi òdì méjì o òdì méjì òdì méjì o òdì méjì kàṣà ìdíwọ́ lọ́wọ́ òdì méjì asáré pátápátá lórúkọ àpèkú arèrè gbẹrẹgbẹrẹ lórúkọ àpárùn o orí bẹ́ẹ̀ o ṣe bẹ́ẹ̀ o adéwálé o gbọ́dọ̀ tí ì sùn o a gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́yìn fún ọ adéwálé o a gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́yìn fún ọ ọ̀tàkìtì lọ sáà akànnì gbénú omi tí ń ṣẹbọ rúṣúrúṣú fọlọ́fin o ìfọ́ọ̀mù bàbá o bẹ́ẹ̀ ni òmù sẹpẹ̀tẹ́ àti délé adélé o adéwálé máa sìn abọ̀ adéwálé súré tètè o adéwálé gbọ́dọ̀ súnlẹ̀ o. Ìbà ó ìbà. Ìbà ó ìbà. Onílé ìmọ̀sẹ̀bà kí n tó wọlé. Ẹlẹ́dùmarè ìbà rẹ o. Akọ́dáyé aṣẹ̀dọ́run. Ibẹ̀ yín àgbààgbà ló tún fẹ̀. Ẹ̀yin akọ ajá abojú mẹ́rin. Abo ajá abojú mẹ́rin. Akọ ajá abojú mẹ́rìndínlógún. Ẹ̀yin abo ajá abojú mẹ́rìndínlógún. Èyí tá a ti lónìí ìgbọ́dọ̀ ń wá o. Torí èkúkú sùkùn ìwọ̀ bẹ. Èyí tá a ti lónìí ìbámu kọ́ ṣe. Ẹ̀yin mọ̀lẹ́bí Adéwálé o. Adéwálé ti kú sọ́dọ̀ yín. Àwa gbọ́dọ̀ wọlé torí ó ní ètùtù tá a gbọ́dọ̀ ṣe f'Adéwálé kó tó wọlé sùn. Adéwálé wo ni ṣé dádì mi? Ẹ wá bóyá ẹ ṣe mistake ni o bóyá second street level lọ cause dádì mi tẹ̀ ń sọ yìí pastor ni wọ́n olórí ìjọ ni wọ́n tó ní branches around ẹ̀dẹ̀ wọ́n á sọ pé ẹ jọjọjọ ẹ máa lọ sí ibi tó yẹ kẹ́ lọ. gbẹ́gbẹ́gbẹ́ náà sọ̀hún Adéwálé tẹ̀yìn sọ̀rọ̀ rẹ̀ yìí àtijọ́ jẹ lérewé àjọ mú lérewé àjọ faṣọ eléwé rè bóra bá a bá ṣètùtù kẹ́yìn fún Adéwálé kò gbọdọ̀ wọlé. bẹ́ẹ̀ni ó ṣe wọ̀. Ejò pásítọ̀ Matthew ẹ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ dúró ẹ̀ ń wò ṣé bí pásítọ̀ ní dádì mi. bàbá béèrè náà nìyẹn. Oru yín lójú àbí oru yín lójú pásítọ̀ Timothy ṣàlàyé fún wọn. yẹ́mọ̀ pásítọ̀ Timothy wò. ẹ sọ̀rọ̀. pásítọ̀ Timothy ó ní kẹ́ ẹ ṣàlàyé. Jesus Christ. ẹ̀yin wí tẹnu rẹ̀ ẹ já wọlé. ẹ sọ̀rọ̀. ayé alára o ayé àjèrò o iwájú ọ̀pọ̀n ọ̀fà o ẹ̀yìn ọ̀pọ̀n ọ̀fà o. ṣe mo rí nǹkan tí mo play kúrò. Oh babe calm down. wo 6-5 gan ni. ṣó tún ṣòjòrò ni. Can you see 5-2? Baby. Stop. Baby. But 6-4. Babe, but kí ni kan fọ́ọ̀dì sí mi o. Babe, but kí ló ṣe níjọ́ tí a ṣe bẹ̀rẹ̀ dáàdì yẹn? Mo kàn mí mọ̀ bóyá family pẹ̀lú àwọn aláwọ̀. Kàn kò ṣáà ń gbọ́. Eriwo àyà mi ti já. Ṣé mi? Nǹkan tí màá mẹ́ tó nílé jẹun. Ẹ kú lẹ́yìn o. Mami. Ẹ ra ṣé dáadáa la bá yín ẹ pẹ̀lẹ́ ẹ kú rìn. àwa nù. Mọ́mì ẹ kújọ́ mẹ́ta. Yes ma. Ṣé dáadáa la bá yín dáadáa tẹ̀ la bá yín náà. Rírí owó lẹ̀ ń ṣe ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe ma ọjọ́ yẹn ẹ̀dẹ̀ wá kí wa ètè lómi ìrìn. Má bínú ìtìjọ́ ń ṣe ìsìn ni
àmọ́ lọ́wọ́ tá a wà ó ṣe mí lálejò tára àti ẹ̀gán ọkọ̀. Ṣé lóòótọ́? Gbogbo tó bá ti gbé fún mi báyìí ní jẹ. Ní ìpìlẹ̀ jẹun tí ó sùn mí ṣùgbọ́n ẹ má jẹ́ ń fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ kó má dàbí aláwọ̀ ẹ̀tù kí n sọ nǹkan tí mo bá wá. Aya mi ó kú sórí ire. Àmín ma. Ọlọ́run kò àǹtí dáadáa fún ọ náà. Ojú rẹ̀ sì ní rí bi. Sórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ó gba sùúrù o. Ọ̀rọ̀ ayọ̀ sí ni nǹkan téèyàn máa ń dunnú sí téèyàn máa ń yọ̀ sí ni ọkọ rẹ̀ lọ ṣàṣemọ́sí kì í sì ṣàṣemọ́sí náà nǹkan ayọ̀ ni. Babe o ṣe nǹkan ó dẹ̀ jẹ́ kí n mọ̀ a kì í fi kọ̀ pamọ́ fúnra wa so. Irú ẹ̀kọ́ léèyàn sọ fún yàrá tá a tó sọ náà làwa sọ yìí kì í sì nǹkan aburú bàdá nǹkan ayọ̀ ni nǹkan tó kàn ṣẹlẹ̀ níbẹ̀ ni pé sórí ọkọ rẹ̀ kò sí nǹkan lóyún. Mo mi ọ̀rọ̀ yín ò yé mi o ẹ ṣe demonstration kò bá yín sìn pé kò yé mi. Mo ṣe kí ni. Ẹ demonstrate. Mo demonstrate ọ̀dà mo demonstrate báyìí pé ọmọbìnrin kan ó ti lóyún fọ́kọ rẹ̀ lórí pé nǹkan ayọ̀ ni nǹkan tó yẹ kó gbà ló kó mọ́ ọjọ́ sí Mami. kí ni. Ṣé ẹ̀ ń ṣeré ni? Ṣeré bò ó ẹ̀ṣẹ́ wo bá yàn láti tó ṣe pọ̀ ń ta ni. Ìyá mi tíátà ló ṣe tẹ́ ikú ṣé mo ti ń hàtì ní báyìí mo ṣe mọ̀ hàtì fíìmù ni yìí mọ̀ hàtì ọ̀dà jẹ́ wọn hàtì fún ọ délẹ̀ kó lè bá wọn pé ó ń tíátà sàpọ́nà ni mí. Ike Adé o ó yá wọlé wá wọlé pẹ̀lẹ́ Ayọ̀ọ́lá máa bọ̀ níyì máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ní ìjókòó lé ẹ̀ so ti rásàn kọ́ọ̀tì mo ní so ti rásàn kọ́ọ̀tì báyìí ìyàwó ọkọ ẹnu ibi ilẹ̀ sì jọmọ gbé gbogbo bá ń jẹ́ tọ́lọ́run. Ìfẹ́ o kó má la fi wé o ìfẹ́ o àyànmọ́ mi ni o kó má la fi wé o ìfẹ́ o bẹ́ẹ̀ni wá kàn wá sí ẹ̀ o àwa ò ní kàn ra wá sílẹ̀ o àyànmọ́ ló kàn wá papọ̀ o ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Olólùfẹ́ mi tèmi ni ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Òpó lẹ́kì o mo mọ̀ pé kádàrá ló so wá pọ̀. Ká ní wọ́n bá mọ̀ pé kádàrá ni o wọ́n ti fi wá sílẹ̀ lọ. Ìfẹ́ mà ṣàgbà ẹ̀sìn o. Kí la fẹ́ fìfẹ́ wẹ́? Kí la fẹ́ fìfẹ́ wẹ́? Ìfẹ́ o láfijọ́ èkùrọ́ lálábàkú ẹ̀ wá o. I love you, you are my destiny, you are my happiness. Olólùfẹ́ mi, I love you.